ọmọ yín fún mi àràgbà ló ń sọ̀rọ̀ ẹ máa wo Bísí Ológe show correct ètò ni ó ń ládùn ó dẹ̀ lóyin tẹ́ bá ti ń wò ó Olúwa máa bùkún yín. mo ní àyè báwa táyé wá ṣe o bàbá àyè báwa táyé wá ṣe o ìwọ̀n lọ́lọ́run lókè lẹ́dùnmáre ọlọ́run ayọ̀ jẹ́wọ́ tètè bá wa ṣe o ní Nàìjíríà àyè bá wa táyé wa ṣe o. ẹ máa wo Bísí Ológe show correct ni ẹ má gbé kúrò ńbẹ̀.
gbaragada ó fìre já mi láyà ó fògo yà mí lẹ́nu ó fi ràn lọ́wọ́ jọ mí lójú báwo mo ṣe fẹ́ ròyìn adùn tó fi sáyé mi o ògo pẹ́ lórí mi ọlọ́run gangan lògo ayé mi alánú gbaragada ó fìre já mi láyà ó fògo yà mí lẹ́nu ó fi ràn lọ́wọ́ jọ mí lójú báwo ni mo ṣe fẹ́ ròyìn adùn tó fi sáyé mi o ògo pẹ́ lórí mi ọlọ́run gangan lògo ayé mi Bísí Ológe yíyá ayé tèmi nílé Esther Ìgbẹ́kẹ̀lé mi ọmọ yín mo ní kí n sọ fún yín pé ẹ má gbé kúrò ńbẹ̀ o gbogbo ìgbà ní kẹ́ máa lọ síbẹ̀ kẹ́lẹ́ máa wò Bísí Ológe show ètò tó kọ́ wa lọ́gbọ́n tó fẹ́ ká mọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ nígboro àti ní entertainment industry. Àdìsá igi eléra ọmọ síbà ti pé lọ. Bàbá ṣe eré ó ṣègùn mo ti àbàjá lọ́rùn mo ti rí bàbá àjọ àbàjá lọ́rùn ọmọ ló máa ṣe lọ́rùn. Àmúdá ló ṣe. Ẹwẹ̀ yìí. Are you? Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.